màrè o Ayodele oní nǹkan òní o ńlẹ́ ń pẹ̀lẹ́ o happy retirement Mrs. Rotimi o congratulations Ayodele mọ̀ pé o. ayérémọdé ọmọ òyẹ́kó ọ̀gẹ̀dẹ̀ mọdé ọmọ òyẹ́dò àbúntá ní mọdé ọmọ ayẹ̀lúyẹ̀ gbòòrò ní nǹkan òní ní kíkí ewì mi tọ́ sí. ọmọ elétí ẹsúnmọ́ bí káwá gbọ́dọ̀ bárè orin ewì mi ẹ̀ tàtà. mo fẹ́ máa sọ díẹ̀ nínú ìtàn ìgbésí ayé Mrs. Rotimi Ayodele òjèrè. ní 11 lọ́dún 1965 ni wọ́n bí DCHS Amope nínú ẹbí Adélakùn àti Oyèdélé ni wọ́n bí sí ní Orímẹ̀dù Ìbẹ̀jú Lẹ́kì ọ̀rọ̀ pọ̀. St. Michael Anglican Primary School Rúmù Ọ̀másì Port Harcourt àti St. Peter Primary School Warri èyí tó wá di Torúfà Primary School nísìnyí ni Mrs. Rotimi Ayodele ti bẹ̀rẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ níjọ́sí. Nazareth College Ìbọ̀wẹ́ ní Ọ̀pẹ́ Alárọ̀ ló ti bá wọn lọ girama nígbà ọdún 5 gbáko ní 1977 sí 1982 ìrìnàjò ọ̀hún èyí ṣe kèrèmí rárá. Lagos State School of Health Technology tó wá di Lagos State College of Health Technology ni ẹ mọ̀ pé báwọn lọ 1984 sí 1987 ní kì í ṣàwàdà. lọ́dún 1995 sí 1997 DCHS Mrs. Rotimi báwọn lọ sí School of Hygiene èyí tí ń bẹ̀rẹ̀ lọ́yọ̀dé ní Olúyọ̀lé Ìbàdàn àti jẹ́ èèyàn nílé ayé kèrèmí kọ́ rárá. Lagos State University ní Alámọ̀pé ti ní bachelor's degree nínú health education òjèrè. ìfẹ́ tí Mrs. Rotimi ní sí public health education kì í ṣe kékeré rárá. ní kété tí wọ́n parí tutor program wọn ní UCH nìbàdàn ni wọ́n lọ kàwé gboyè master's degree wọn nínú environmental health management ní Ògbómọ̀ṣọ́ Ládòkè Akíntọ́lá University ní kò pé méjì. ẹ wò kò ní pẹ́ kò ní jìnnà ni a tó máa pe Mrs. Rotimi Ayodele ní ọ̀mọ̀wé o. ayin PhD in view nínú public health science ní ẹ̀rí nǹkan 35 statutory retirement àti pensdown rèé kèrèmí kọ́. former head of department community health division Agege local government ní. Mrs. Rotimi ní former chairman National Association of Community Health Practitioners of Nigeria Lagos State. ipa takuntakun lẹ kó nígbà tẹ́ ẹ jẹ́ dean HOD School of Community Health LASCO Health. aráyé kan sára sí yín nígbà tẹ́ ẹ jẹ́ deputy provost of Lagos State College of Health Technology. The former acting provost of LASCO Health rèé o Mrs. Rotimi Ayodele o. àsìkò tẹ́ ń rìtáyà ìyẹ́ ò ní rìtáyà lẹ́kú lọ́wọ́. current zonal secretary Association of Primary Health Care Tutor West Nigeria South West Zone ní DCHS Mrs. Rotimi ẹ̀rí nǹkan ni. gbogbo ọmọ ẹgbẹ́ National Association of Community Health jákèjádò ilẹ̀ Nàìjíríà ń kí yín. The Association of Primary Health Care Tutor Welfare ti ilẹ̀ Nàìjíríà àti ránṣẹ́ kíkí wá. gbogbo òṣìṣẹ́ ìlera àwọn olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ lápapọ̀ ni wọ́n kọ sára sí iṣẹ́ ribiribi tí ẹ ti gbé ṣe. àwọn ẹbí ará àti ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ń kí DCHS Mrs. Rotimi Ayodele Amope fún ti retirement. ẹ wo ẹ̀pẹ́ alárọ̀ yá o Mrs. Rotimi wọ́n kí ọ délédélé wọ́n kí ọ bọ́lọ́gbọ́n ẹ̀rú o wọ́n kì í ọbọ̀lọ́gbọ̀n owó àfà òjèrè. oríkì ẹni a máa jẹ́ kó orí ẹni ó wú oríkì ẹni a máa jẹ́ kó orí ẹni ó tẹ̀lé. oyè alámọ̀ pé súnmọ́ bí ibi abíọ́sí gangan ni mò ń rè. ẹ̀pẹ́ alára ògùn má dẹ́dẹ́ ni ó. ọmọ nídà máa jẹ kì í máa jẹ èèyàn. ọmọ nípò àbàtà lákúrú lásán gígùn bọ́dọ̀ òru. ọmọ rí màdú ara òmù. ọmọ apẹjafẹ́jà jẹ ọmọ mo lè jẹjẹ mo lè bu èèyàn. ọmọ nígi mẹ́ta Ìbẹ̀jú Lẹ́kì ìkọ́ ń so owó ìkọ́ ń so yùn ọkọ̀ tó kù ń so àlárí akọ aṣọ. ọmọ alágbà lákọ̀ rẹ́gírẹ́gí ọmọ alágbà lákọ̀ rẹ́gírẹ́gí. ẹ̀rù ń gbà ọmọ náà ń gbà wọ́n ní kí ọmọ màmá gbà mọ́ nítorí ọmọ ọkọ kì í jagun bí ẹrú. Mrs. Rotimi Ayodele o. èèyàn tó bá bá yín dé ẹ̀pẹ́ alárọ̀ ṣùkùṣùkù ẹja ní ká ẹgbẹ́lé lọ́wọ́. èèyàn tó bá
bá yín dé ilé bàbá ẹ̀yìn egungun ẹja ní ká gbélé lọ́wọ́ o dákun mo fẹ́ bá ọ délé bàbá rẹ nítorí ẹ̀yin lọ́ máa pẹja fẹ́jẹ jẹ ìwọ ṣá lọ́ máa Tábàtúbù bàbá omi kó mi ọmọ Tábàtúbù bàbá odò òkodò ìwọ lọmọ nígbẹ̀yìn kò máa ná àmọ́ pé ó lọ́jọ́ ọba dọjọ́ òrò kánà mọ́mà wá torí tánà ọba wá òrò ní yóò gbé ẹ̀pẹ́ ọmọ ní Kùránì kéwú ṣòro òkè ọmọ kéwú gbẹrú nìyí ọmọ ṣàdúrà gbọrẹ ọmọ jíbi kálámù dáwọn lẹ́kùn àríṣe kọ́dúkọ́dú Mrs. Rotimi o bí mo bá kí ọ títí tí mo bá kí ọ wọ ibi abími sí níwò pé àjídàgbọ́n èèwọ̀ ọkọ̀ ọmọ jíjẹ tútù jẹ gbígbẹ ọmọ rí mẹ́dún aláàmù o alámọ̀ pé nbá tètè délé ayé igi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní nbá máa ṣe lóore nínú ilé bàbá tó bí yín lọ́mọ níbẹ̀ jù lẹ́kí máa ṣe gi orógbó lóore nítorí orógbó lẹ́lẹ́wẹ̀ ṣọ̀ǹgbò máa ṣe gi obì lóore nítorí obì ní ń bikú obì ní ń bàrùn máa ṣe gi òwú lóore aráyé ẹjẹ́ ṣe gi òwú lóore o nítorí bó bá sówù kò kúkú sáṣọ bí ò bá sáṣọ ọmọ èèyàn bá bọ̀rọ̀ alẹ́ àjọbọ èmi bá bọ̀rọ̀ alẹ́ àjọmàdò happy retirement àti pensdown Mrs. Rotimi Ayodele Amope àsìkò tó rìtáyà yìí wé ní rìtáyà lẹ́kú lọ́wọ́ wé ní rìtáyà lárùn lọ́wọ́ ire owó ire ọ̀la lábá ọmọ ẹgbẹ́ títí dọjọ́ ayé gbogbo wé ní fọmọdí wé ní ìfì ara dí ire o ire gúúsù àtàríwá ìwọ̀ oòrùn àti ìlà oòrùn lábá máa gbé lẹ́yìn tó ṣe rìtáyàmẹ́ǹtì rẹ̀ o. Gbogbo ẹ̀yin school of community health LASCO IT mo ti jíṣẹ́ tẹ́ ẹ rán mi o. ẹ wo a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín léèrè wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògún Bàjò.